Ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, ẹ sì ronú yín wò. Téèyàn bá jẹ́ni tó lè ronú dáadáa, tó sì wà nílẹ̀ Yorùbá rú àsìkò yìí, ìbéèrè tí ó máa wá sí lọ́kàn ni pé ǹjọ́ mọ́gbọ́n dání kọ́mọ Yorùbá mẹ́jọ jáde ńgbà kan náà lásìkò kan náà nínú ẹgbẹ́ kan náà kí wọ́n sì ní wọn ó dùpò ààrẹ, àwọn ó fà kínní náà mọ́ra àwọn lọ́wọ́. Ẹni tó bá ti wo ṣàkún ọ̀rọ̀ náà dáadáa yóò mọ̀ pé ohun tí wọ́n ń sọ ni pé àwọn fẹ́ fà mọ́ra àwọn lọ́wọ́ yìí, wọ́n ó fà á já mọ́ra àwọn lọ́wọ́ ni. Ọ̀nà tí wọ́n sì fi fà á já náà ni pé kínní náà ò ní tẹ̀ wọ́n lọ́wọ́, yóò bọ́ sẹ́lòmíì lọ́wọ́ ni. Èèyàn ò wá mọ̀ o bóyá tí kínní yìí bá já, tí ò bá bọ́ sẹ́nì kankan lọ́wọ́, bóyá náà àwọn èèyàn náà dùn pé kínní náà bọ́ sọmọ Yorùbá lọ́wọ́, ọwọ́ àwọn ọmọlá ló tún já sí. Bóyá lọ́jọ́ tí APC bá ṣètò òdìbò abẹ́lé wọn, tí wọ́n bá ní kínní náà bọ́ sí Tinubu lọ́wọ́, kò sì jọmọ́ Ọ̀ṣínbàjò lọ́wọ́, àmọ́ bóyá náà àwọn èèyàn náà dùn pé inú Fáyẹmí tàbámọ́sùn ò dùn, tàbí pé inú Díméjì Bánkọ́lé tàbádé Ṣínà ò dùn pé nǹkan lọ báwọn ti fẹ́ kó rí. Kí ló dé tá a bára wa sọ̀rọ̀? Kí ló dé tá à ń ṣe bí ọmọ ìyá Haúsá? Kí ló dé tá a fẹ́ràn kàkà kéku má jẹ́ ṣèṣe yóò fi ṣàwàdànù pé tí kinní yìí ò bá bọ́ sí mi lọ́wọ́ kò gbọ́dọ̀ bọ́ sẹ́lòmíì lọ́wọ́? Kí ló dé tá a kúkú yà báyìí? Kí ló dé tá à ń ba nǹkan ara wa jẹ́? Kí ló dé tá a fẹ́ràn ká máa fọwọ́ ara wa ṣera wa? Àwọn Buhari ti ń ṣètò ọmọ Haúsá míì tí wọn yóò gbé dìde báyìí. Nígbà tí wọ́n bá sì gbé dìde, tí gbogbo ẹ̀yin Yorùbá ti píbò yín mọ́ra yín lọ́wọ́, kò sí tàbí ṣùgbọ́n kan ń bẹ̀, ẹni náà ó wọlé ni. APC bá fàwùsá kalẹ̀, ẹjọ́ tàwa ni o. Àwọn olóṣèlú wo ní láárí, ìmọ̀tara ẹni nìkan, ayé alábátá, àtàfẹ́mí àfẹ́mí tí wọ́n ń bá kiri bá wọn láyé jẹ́ pátá. Nígbà tẹ́ ẹ bá rí wọn tí wọ́n ń ká gọ́ọ́gọ́ kiri, tí wọ́n ń sọ fún yín pé àwọn fẹ́ràn yín jù ìyá yín àti bàbá yín lọ, àwọn ó ṣoore gidi kan fún yín. Àṣírí wọn ló ń tú yìí o, pé wọn ò fẹ́ràn yín, ara wọn wọ́n fẹ́ràn, wọn ò sì fẹ́ ṣoore kan fún yín, ara wọn nìkan wọ́n fẹ́ máa ṣoore fún. Kókó ọ̀rọ̀ ọbẹ̀ ni pé nínú àwọn tẹ́ ń rí yìí, ẹlòmíì nínú wọn kò jẹ́ nǹkan gidi kan rí kó tó bẹ̀rẹ̀ òṣèlú, ẹlòmíì nínú wọn ò dípò pàtàkì kan mú rí láyé ẹ̀ kó tó wọnú ẹgbẹ́ òṣèlú. Ó sì ti mọ̀ pé tóun bá jáde náà kò síṣẹ́ gidi kan tóun ń lọ ṣe. Ohun tó fà á tí wọ́n ṣe fẹ́ jù sórí ipò tí wọ́n bá wà rèé. Ohun tó fà á tí wọ́n fi ń sáré àsápajúdé, tí wọ́n ń jàjà àjàdíjú láàrin ara wọn pé àfi kó jáwọn làwọn ò dùpò kan tàbómìí, àwọn làwọn ò bọ̀ síbẹ̀ pẹ̀lú agbára túláàsì. Wọn ò fẹ́ràn yín pẹ́, ohun tí wọn ó jẹ, agbára tí wọ́n máa fi jẹ gàba lé yín lórí ni wọ́n ń wá. Ìbá wọn díẹ̀ ni wọ́n ro sí yín mọ́ tiwọn. Èrè kí ni yóò jẹ́ fún Káyọ̀dé Fáyẹmí, Túndé Bákàrè, Ìbíkúnlé Amósùn, Díméjì Bánkọ́lé, nígbà tí wọ́n bá wá nítorí tiwọn làwọn ò ṣe gbé kinní yìí fún Yorùbá, nígbà tí wọ́n ń dùn mọ́ra wọn lọ́wọ́? Èrè kí ló fẹ́ jẹ́ fún wọn, fún Tinubu àtọ̀ṣínbàjò pàápàá? Nígbà tó bá ṣẹlẹ̀ táwọn èèyàn yìí bá láwọn ò gbé fún wọn mọ́, tí wọ́n lọ gbọ́n àlùmọ̀ǹkọ̀rọ̀ yìí láti gbé fẹ́ni tó ti wà lọ́kàn wọn tẹ́lẹ̀, kí wá ní ó jèrè Yorùbá? Ìjọ́ wo làǹfààní táwọn èèyàn yìí fẹ́ bàjẹ́ yìí tún fẹ́ yọjú sí wa? Tó bá ṣe pé láàrin Yorùbá la ti ń dupò yìí mọ́ra wa lọ́wọ́, kò sóhun tó burú béèyàn bí 20 bí 30 bá jáde, ṣebí láàrin ara wa ni. Ṣùgbọ́n àwọn èèyàn míì wà tá a jọ ń du kinní yìí. Haúsá wà ń bẹ̀, Ìgbò wà ń bẹ̀, táwọn Haúsá yìí ló sì le, nítorí ohun táwọn ń fẹ́ ni kí gbogbo ẹ̀ dàrú látọ̀dọ̀ Yorùbá wá, kí wọ́n wá nígbà tọ́dọ̀ tí wọ́n ti dàrú láwọn ṣe gba kinní náà kí Nàìjíríà má bàa fọ́. Bẹ́ẹ̀ irọ́ ni o, ṣùgbọ́n yóò ṣòro láti bú wọn, torí yóò hàn sí gbogbo ayé pé Yorùbá fúnra wọn ló gbégi dínà fúnra wọn. Ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, ẹ ronú yín wò, ẹ ronú yín wò kí nǹkan tó bàjẹ́ o. Bí bẹ́ẹ̀ kọ́, orúkọ yín ó bàjẹ́ láàrin wa ni o.
ẹ sì ní níyì kan láàrin àwọn ọmọ Yorùbá títí ayé. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.